àwọn yóò máa gbé epo wọn ntonísòòsé láláìsí alábàárò tàbí olùdásí kan eléyìí tí ó jẹ́ ẹnìkẹta láàrin àwọn tàbí iléeṣẹ́ Dangote. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde látọ̀dọ̀ àwọn alágbàtà epo bẹtiróòlù aládàáni ni wọ́n fi ọ̀rọ̀ ìdùnnú ọ̀hún hàn síta gbangba wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú gbogbo àwọn àdéhùn àti àlàkalẹ̀ eléyìí tó wà nílẹ̀ wípé àjọ NNPCL ni yóò máa gbé epo sòsé jáde láti iléeṣẹ́ ìfọ epo Dangote èyí tó wà ní ìpínlẹ̀ Èkó tí yóò máa tà fún àwọn alágbàtà epo kó tó di pé àwọn alágbàtà aládàáni ọ̀hún àwọn náà bẹ̀rẹ̀ sí ní tà fún gbogbo àwọn ilé ìtajà epo jákèjádò ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣùgbọ́n orí ti yí padà, ìlú sì ti yí padà báyìí. Àwọn alágbàtà epo aládàáni ọ̀hún ni wọ́n ti wá fi ìdùnnú wọn hàn síta wípé kò sí olùkùmọ́ láàrin